mo kí wa yín èèyàn wa nǹkan ò ní ṣẹ̀mí ẹ ti wá wo fọ́nrán tí mo gbé wá ni mo fẹ́ fi hàn wá ẹ wo tú tí Fúlàní ń pa lórí ilẹ̀ wa yé wàhálà ti dé o so tí èèyàn bá kọ́lé sí site new site ń sìn tẹ́ bá kọ́lé sí new site ẹ kò kọ́ fún Fúlàní ni tẹ́ bá kọ́lé sí new site ẹ kọ́ fún Fúlàní ni o ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ọ̀fà ní Kwara State ilẹ̀ kóòtù òjíire Ọ̀fà ilẹ̀ tó jẹ́ pé Ifá ni wọ́n fi tu ilẹ̀ Ọ̀fà ṣe mọ̀ pé nílẹ̀ Kwara wọ́n ti fẹ́ gba ilẹ̀ wọ́n ti fẹ́ gba gbogbo Kwara mọ́ wọn lọ́wọ́ náà tán àbẹ́ ẹjọ́ kìnnà àná ẹ̀rí fọ́nrán tá a gbé wá ti ìlú baba ńlá àbí kí ni wọ́n ti ń pè ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n sọ̀lú dahoro ẹ wá wo fọ́nrán tí mo fẹ́ fi hàn wá ìsìn ẹ̀ máa rìlíìsì ẹ farabalẹ̀ ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn local vigilante tí wọ́n lọ ká wọn mọ́ tí wọ́n lé wọn náà ti ń yìnbọn sí wọn all completed building ilé táwọn èèyàn wá kọ́ tí wọ́n ti parí ẹ̀ ibẹ̀ ni wọ́n lọ kẹ́rù sí tí wọ́n lọ ń gbénu ilé onílé wọ́n náà tẹ̀ fọ́ gíláàsì ilé mi tó ń ṣe gíláàsì sí wọ́n fọ́ gíláàsì ẹ̀ wọ́n dẹ̀ lọ ń jọba ń bẹ̀ mo mọ̀ pé àwọn ìgboro jìnnà síbẹ̀ yẹn o ibi táwọn èèyàn ń gbé wọn ò lè sọ̀rọ̀ nǹkan ti ṣe wá nǹkan tó wà nílẹ̀ kì í ṣe nǹkan kékeré àwa ń bára wa jà èmi jù ọ́ kí ló Olóyè Ìgbòho lọ sí Ilé Ifẹ̀ fún Olóyè Ìgbòho lọ sí Ilé Ifẹ̀ ó lọ ń bú mi ṣé ìyẹn ló kàn ẹ jẹ́ ká lọ sí Kwara. ọmọ wọn ti fi gbogbo bí ṣe ìlú ẹ̀yin tẹ́ ń gbé àdúgbò yìí ẹ ti gbé àbọ̀dé o káwọn Fúlàní wa mọ̀ yìnbọn sí wa ní rúbí nínú ìlú ẹ̀ wá ń gbàdúgbò ẹ̀ lè sọ fáwọn kọ̀mínítà lókè tẹ̀ táwọn aráàlú lógbó gbogbo onúlé yẹn náà gbé gbogbo onúlé èyí sẹ́rù àìrú àwọn ilé náà àmọ́ àìlẹ̀ ńlẹ̀ ni. gbogbo ká tún ní kíní wò ná. ká tún gbogbo ní kíní rẹ̀ wò ná. kò ní jù ká tún yẹ fílẹ̀ ìbẹ̀rù ni ó pọ̀ olókùn yìí kò sáà sí kò sínú àbúrò mọ́ ibi nìkan ni. èyí tán mú ìyẹn ká mọ lọ síbẹ̀ mo ṣe fídíò lọ́rọ̀ ni ẹ̀yẹ ká mọ́ sí pa àṣẹ́yìn báwọn. olóòní èbú tó lọ tẹ ogbó ẹni sílẹ̀ ọkàn yẹn sá gbogbo onúlé ọkàn yìí sí báyìí bẹ̀rẹ̀ gbé inú lílé mo tún gbà lóyí báyìí ọlọ́run bá ló lè ṣàánú wa o ẹ má jẹ́ ká sùn àti péye o kò ní o ó ti dìdú o òré o ẹ wòran o nínú Ọ̀fà ẹ wòran nínú Ọ̀fà ẹ wònulé gbogbo wọn ti mú yàrá síbẹ̀ ònù ẹ wòran wọn ti mú yàrá wọn ti gbáyé lọ́wọ́ ńlé onínúlù ẹ má yẹ ká ṣe ẹ ká fún àmọ́dún wọn kalẹ̀ mọ́dún wọn kọ́ ló jẹ́ wá lógún. ok ẹ̀rọ tó lọ sí tinú ilé náà wọ́n yìnbọn sẹ́ ẹ wo okùn ẹ wo gbòòrò bí ó ti di agbo ni nínú Ọ̀fà ẹ wò hàn inú ilé mi tó ní inú ilé mi tó rè o ẹ wò hàn inú ilé mi rè o gbogbo ẹrù wọn ni ó lójú bí tí mo ti ó yá ó nà ẹrù wọn ni ẹrù wọn rè ẹ wò hàn gbogbo onúlé yẹn ti fọ́ gíláàsì ẹ̀
wò lé ọkàn yìí ó ní ọ̀rẹ́ o wọ́n tún ní bá tó fi ń pọ́n mi ò ní gbogbo tó fi ẹ wòran àdá àwọn èèyàn yìnbọn sọ pé ẹ̀yin ò gbọ́bọ̀ ni. ẹ̀yin náà ẹ ṣe hà nígbà tí èmi náà rí fọ́nrán yẹn hà ní yẹn náà lèmi náà ṣe rí pé ó ní agbára nǹkan tó wà nílẹ̀ yìí lọ ó ju nǹkan tá a rò lọ ní nǹkan tó wà nílẹ̀ ìsìn tó bá yá òkè ìlú baba ńlá tó ti lọ lé àwọn èèyàn jáde kí ni èèmù wọn àní ó ti ju 5 years ago láti ń sọ pé àwọn Fúlàní èèmù wọn ni pé wọ́n fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ẹ̀yin politicians wa ẹ̀yin elite wa ẹ̀yin ọba wa à ń pariwo ẹlẹ́nu wa ń rùn ṣó ń ṣẹlẹ̀ àbí kò máa ṣẹlẹ̀ àwọn nǹkan tí Ìgbòho ń jà fún lélẹ̀ àwọn nǹkan tí olóyè Ìgbòho àwa àtàwa náà àwọn nǹkan tá a dìde fún lélẹ̀ yìí o pé a ò fẹ́ irú ẹ̀ mọ́ ní orí ilẹ̀ wa ó ń ṣẹlẹ̀ àbí kò máa ṣẹlẹ̀ ṣé irọ́ ni àbí àhesọ ọ̀rọ̀ òun là ń sọ eré bá ṣe ń pariwo ní ojoojúmọ́ ní gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ là ń jáde síta là ń pariwo à ń gbé síta kí gbogbo ayé lè máa rí à ń fẹ́ lójú kí gbogbo ayé lè máa rí àtẹ̀yìn tẹ̀ ń sọ pé na lie lẹ́ ń sọ ẹ ti ń rí pé na true sì ni nǹkan tó wà ńlẹ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ sì kì í ṣọ̀rọ̀ na lie o èmi rò pé àwọn nǹkan tó yẹ ká gbájúmọ́ gangan ní ilé ìsìn bàbá ọwọ́ adé Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà mo rò pé ẹ̀yin náà ní àwọn ọmọ ogun ẹ pé Ìbà Gani Adams kí bàbá wa Ọ̀nìrìṣà kóun náà pe ẹni tí wọ́n bá fẹ́ pè ẹ wá jọ ṣe pàdé bòńkẹ́lẹ́ ẹ pe àwọn méjèèjì papọ̀ ẹ tú wọn sílẹ̀ ẹ pe Ìbà Gani Adams kẹ́ ẹ pe olóyè Ìgbòho ẹ̀yin ọba méjèèjì ẹ wá jókòó ẹ wá tú wọn sílẹ̀ kẹ́ ẹ pàṣẹ àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá ẹ pàṣẹ fún wọn ṣùgbọ́n irọ́ o nǹkan táwa rò pé ó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn o ṣùgbọ́n irọ́ o àfìgbà tá à ń gbọ́n sí pé wọ́n ní káwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n wà nínú Yorùbá Nation kan padà sẹ́yìn pé kán má tẹ̀lé Ìgbòho mọ́ bí àwọn ọmọ Ọ̀yọ́ tó wà nínú Yorùbá Nation kún wọn fẹ́ rí wọn kán má ṣe Yorùbá Nation mọ́ iṣẹ́ rí nǹkan tá à ń sọ òun rèé o àwọn Fúlàní dẹ̀ ní lọ́gbọ́ Yorùbá jù wá lọ wọ́n pọ̀ wọ́n wò wá wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ irú ìran wo ni ìran wa yìí tó bá sọ pé ìran tó burú jù ní orí ilẹ̀ tá a wà nínú Nàìjíríà ìran Yorùbá ni ìran tó burú jù ìran Yorùbá ni ojú gbà mí tì fún ìran burúkú tá a jẹ́ yìí ẹ̀yin èèyàn ẹ dáríjì mi fún statement yẹn àwọn amúniṣìsọ àwọn amúniṣìwí èmi ò ní ṣìwí o mi ò dẹ̀ ní ṣìsọ wọ́n á múnú bíyàn yà sọ̀rọ̀ tí ò yẹ kó sọ síta ẹ wo ilé onílé ilé tí àwọn èèyàn tó kọ́lé yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ wo àwọn ilé yẹn rí pé wọ́n kọ́kọ́ bíi 3 bedroom flat kéékèèké ni wọ́n kọ́ wọn síbẹ̀ Ọlọ́run mọṣẹ́ táwọn tó ń kọ́lé yẹn ń ṣe tó fi rówó tó fi ń kọ́lé kéékèèké ẹ̀ wọ́n lè rí bí forí pamọ́ sí bí ọlọ́kadà àbáwọn ìyá wa lọ́jà àwọn nǹkan tó owó kéékèèké tó ń kó jọ iní tèrè èjì tèrè wọ́n kọ́lé tó Fúlàní lọ jọba sínú ilé wọn Fúlàní ló kọ́kọ́ lọ gbé inú ilé tí wọ́n ti kàn páànù síbẹ̀ táwọn gan ò tí ì ṣetán láti máa gbé bẹ̀ Fúlàní ló lọ ń gbé bẹ̀ ẹ ti rí fọ́nrán wọ̀nyẹn sìn ṣé inú yín dùn sí àwọn tẹ́ ń jọba lé lórí ṣe rí nǹkan tó ń fojú ẹ wo nǹkan tó ń fojú kó àwọn tẹ́ ń jọba lé lórí ṣe rí nǹkan tó ń forí rọ́ àwọn tẹ́ ń jọba lé lórí ṣe rí nǹkan tó ń pass lọ́wọ́ àwọn atọ̀húnrìnwá àwọn Fúlàní láǹsán àwọn Fúlàní rí wa wọ́n fi wá rẹ́rìn ni wọ́n fi wá ń ṣe ẹ̀yẹ́ abẹ́rí ẹ̀rá àwọn Fúlàní bọ́ ṣe gbé Yorùbá ṣe dùn lẹ́nu wọn mo gbé fọ́nrán kan wá níjẹta ẹgbọ́n nǹkan tó ọmọ Fúlàní yẹn sọ ẹgbọ́n àbẹ́ ò gbọ́ ẹgbọ́n tí ọmọ Fúlàní ẹgbọ́n nǹkan tó fi ìran wa ń wé ẹgbọ́n nǹkan tó fi ìran ọmọ òtúfẹ́ ohun nǹkan tó ń fi wá ń wé gbogbo nǹkan wọn ẹlẹ́dẹ̀ ń rí ojú òde tì wá kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin bàbá wọn kí la fẹ́ ṣe olóyè fẹnu gbolẹ̀ ó bẹ̀bẹ̀ ṣé bàbá wa láàfin tẹ́ bá ní kó lóyè tí máa bọ̀ kó wá bẹ̀bẹ̀ olóyè rẹ́dì ṣùgbọ́n ẹ yé da arákùnrin láàmú
ẹ yé darákùnrin láàmú, ara wa ò gbà o, ara wa ò gbà o, ẹ ń darákùnrin láàmú jù o, ẹ ń di olóyè, ẹ ti jẹ́ kó olóyè wà confused, ẹ ń da olóyè láàmú jù o. Kí ló ṣe? Kí lẹ ṣe olóyè? Kí ló dé tó tí ìjọba Nàìjíríà da kọ̀rọ̀jọ́gbọ́n sí olóyè lọ́rùn? Ẹ̀yin bàbá tó yẹ kẹ́ dìde kẹ́ gba olóyè, ẹ̀yin náà ẹ ti ń dà láàmú. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Mo wá jókòó, mo pe olóyè ń sìn, olóyè ò píkì kọ́. Ara àwọn ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ olóyè ló píkì kọ́. Mo ń gbọ́ olóyè ń sọ̀rọ̀ lórí the other phone. Before kí tó dá ẹ fún olóyè, mo ti ń rò lọ́kàn pé ìjẹ́ arákùnrin iṣẹ́ àtẹ̀lé máa ráyè sùn torí kọ́ lọ́tún lósì. Bí mo ṣe rò gẹ́lẹ́ ló ṣe nígbà tí mo pè, nígbà tó píkì kọ́ yẹn. Ohùn olóyè ni mo ń gbọ́ lórí fóònù tó ń sọ̀rọ̀ lórí fóònù. Ìjẹ́ tó bá jẹ́ pé ọmọ yín ni, ṣé inú yín lè dùn sí nìkan tó arákùnrin pásítọ̀? Tó bá jẹ́ pé ọmọ bíbí inú yín ni, ṣé inú yín máa dùn sí? Ẹ jókòó kẹ́ rò ó, ẹ jókòó kẹ́ rò ó, ẹ rò dáadáa o, ẹ rò rè o, ẹ̀yin bàbá wọn ẹ rò rè o. Ṣé ní nǹkan tó fojú àwọn èèyàn wá rí nílùú Kwara? Àwọn èèyàn ti sá fìlú sílẹ̀, àwọn tó ti lọ Èkó ti lọ Èkó, wọ́n sá filé sílẹ̀, wọ́n sá fọ̀nà wọn sílẹ̀. Àárín nǹkan kan ṣe sí, àfi ká máa bára wa jà nìkan. Bá a ṣe máa wá ní táwa máa sọ ọ̀rọ̀ fún yín, bó bá wù yín kẹ́ ẹ gbọ́, bó bá wù yín kẹ́ ẹ gbà. Ẹ̀bọ̀ ọ̀rọ̀ náà sọ fọ́mọlúwàbí, kì í ṣàkókò láti ẹ̀ tí wá máa sọ ọ̀rọ̀ pẹ̀tù kọ̀ọ̀kan sínú ọ̀rọ̀, ju pé ká máa sọ ọ̀rọ̀ tá mú orí yín correct. Ká máa sọ sí yín. Ẹ ti fẹ́ máa múyàn ṣìṣọ, ẹ fẹ́ máa múni ṣìwí. Inú wa ò dùn rárá pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri. Inú wa ò dùn. Ẹ̀yin ènìyàn wa, ẹ wo, ẹ mọ̀, bẹ́ntẹ́bẹ́ntẹ́ báyìí náà làwa máa ń ṣe. Nígbà tí mo rí fọ́nrán yìí sí, mo wò pé no, àwọn èèyàn wa gbọ́dọ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀. Ìlú Ọ̀fà kan náà ní tẹ́ ẹ mọ̀, kò pé méjì. Ọ̀fà kan tí ẹ mọ̀, kò pé méjì ò ní ìlú Kwara. Òun lẹ́ ń wò tí nǹkan tẹ́ ẹ wò tó ń sìn. Ibẹ̀ ló ti ń ṣẹlẹ̀. Wọ́n lé àwọn èèyàn sáfilé sílẹ̀. Àwọn Fúlàní lọ ń jọba nínú inú ilé onílé, wọ́n lọ ń jọba ńbẹ̀. Wọ́n sọ̀rọ̀ àwọn di kọ̀rọ̀jọ́gbọ́n, wọ́n lọ ń gbé ilé onílé. Ṣé rí nǹkan tó bá jẹ́ pé ilé titi yín ni, báwo lẹ ṣe rí sí? Ṣé inú yín á dùn sí? Ẹ wò, kọ́lọ́n, àdúrà ni ká máa gbà o. Àdúrà ni kí a máa gbà. Kọ́lọ́n kó kó sí àwọn bàbá wọn nínú. Kọ́lọ́n kó kó sí wọn nínú. A mọ̀ nǹkan tá a fẹ́ ṣe o. Ẹ̀yin àgbààgbà, ẹ dìde o, ẹ dìde o, ẹ dìde o. Kọ́lọ́n kó ràn wá lọ́wọ́. Tọ́, òwò ní ká jẹran pẹ́lẹ́nu fa fún òjẹ́. Èmi ọmọ yín náà ni, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Àkàlàmàgbò TV show. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa, gbogbo ẹ̀yin tí a bá sọ̀rọ̀ tó bá dùn mọ́ nínú, ẹ má bínú o. Tó bá dijọ́ mi, a sọ ẹ̀ tá dùn mọ́ yín nínú. Yorùbá náà lọ.